Alhaji Barrister àjọpàdé rí àkọ́kọ́ tí màá kọ́kọ́ gbé yẹn báyìí Àyìndé wọ́n ṣọ́ọ̀kì lórí sí orí Alhaji lórúkọ lọ Alhaji ṣọ́ọ̀kì 1977 mo ti ń déré lẹ̀ second Barrister náà ń pè mí ní gbogbo Mushin láyé gbẹ́hùn Ṣẹ̀fíù òun ò tí ì bẹ̀rẹ̀ rí rárá wọn lẹ́yìn wa pátápátá lò yes tí bá ṣe practice lérun wọn Ṣẹ̀fíù ó máa ń jókòó lẹ́nu ọ̀nà báyìí tó ń gbọ́ practice wa àsùnwọ̀n ọmọ kékeré ní gbogbo wọn yẹn sì wà ń gbà yẹn àwọn Ọlọ́run. Níṣẹ́ lọ tẹ̀ ń dàdàkúdà alẹ̀ sínú iṣẹ́ eré ọ̀tẹ̀ òjẹ́ kó ní dùn. Tí ó bá ti sí rògbòdìyàn yẹn kò lè ṣe sáà. Nǹkan tó dalẹ̀ ayé nínú náà ni. Bọ́ọ̀lù orí Àjàpẹ̀lá ṣe ó fi kí àwọn ọdún wọn pè bẹ̀rẹ̀ òun Àyìnlá tí ó fẹ́ bò mọ́lẹ̀ rẹ̀. Ẹ̀yin náà wo ibi táwọn bàbá yẹn tí wọ́n bára wọn dé. Eré àtijọ́ owó náà fi ń jagbà ní ìsìn ayé àtijọ́ oògùn burúkú náà ń lò fúnra wọn. Láǹgèrè. Ẹ ṣe ní mi tí mo ṣe rù yìí. Ronú tún iṣẹ́ orin yẹn ó ti kọ́kọ́ pa mí kúkú yá ní ọ̀hún gbà tó tún wá yá ìdánwò yẹn ló túbọ̀ mú. Ó yá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí Aláǹgèrè lẹ́tọ̀ ètò kan ní kókórúkọ mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyẹn ní. Ọ̀rọ̀ orin náà ni à ń gbéyẹ̀wò bàbá ẹ fún wa lórin náà. Ọmọdé bá wà lé ilé ìyọba aláwùrà bí kó dẹ́kun kó má padà lẹ́yìn gbogbo wa kí n tó má ṣe ènìyàn o máa kọ́kọ́ ṣe bá lọ́wọ́ Ọlọ́run ọba o wọ́n bá sọmọ méjèèjì pẹ̀lú lọ méjèèjì ọba tó dálé ayé ọba tó ṣẹ̀dá ọ̀run aláwùsá tí ọba ìbà ni mo ṣe ọba tó dá òru pẹ̀lú ọ̀sán pẹ̀lú òrùn pẹ̀lú òṣùpá àwọn mẹ́rẹ̀ẹ̀rin ń lò nínú ọ̀tẹ̀ tọkàn òdì kan lọ́wọ́ káyé má ṣe di wá lọ́wọ́ gbogbo èèyàn gbogbo ẹ̀ṣẹ́ àníyàn àdúrà kò kárí. Àmín. Ṣé kọ́ṣẹ́ lẹ́yìn Barrister ni. Mi ò kọ́ṣẹ́ lẹ́yìn. Mi ò kọ́ṣẹ́ lẹ́yìn Àyìndé Barrister ti ṣùgbọ́n bàbá tó bí mi lọ́mọ iṣẹ́ orin ló ṣe fẹ́ màmá mi ọ́ Sàláùdín ní Àyìndé Sàláù Aláyìndé Ògún Fáyọ̀ tó kún jọ sí ọkọ Sídíkìyàtù mi àìjíká mo dúpẹ́ ọ̀la màmá tí mo ní màmá tiwa. Ẹ̀dùn o èmi ò rírú àǹjọ̀nù báyìí rí o ṣé ẹ gbórin síkùn ni. Orin ń bẹ ní ikùn mi èmi pẹ̀lú orin ìlà jíjọ ń sùn lájọ ń jí orin náà mi dámọ̀ ìdí ọkà mi orin hàn jẹ́ kí n sùn dẹ́bọ̀ alẹ́ ọmọ ajé lọ́ọ́lá Àdìsá o ṣé mi lọ́mọ ẹ̀dì láwọn bá ẹ̀rùn wọn èmi lọ́mọ arẹ́ ni rẹ bá jayé o àwọn lọ́mọ àgùntàn ìbálòwò jẹun rẹ omi àwọn lọ́mọ atẹ́niyàn láàbòkà mọ́lẹ̀ biribiri ọmọ kẹmẹjọ ọmọ ẹjọ méjì nídìílé dádì ibi Àdìsá èrùn ọ̀nà tí bíbí lọ́mọ o ìlú sẹ́rí kí èrùn ìbánimọ̀ṣe. Bàbá mi mọ̀ ń bọ̀ o eléyìí tí mo rí tún yà mí lẹ́nu ẹlẹ́ẹ̀kọ́ṣẹ́ lẹ́yìn Barrister. Mi ò kọjá lẹ́yìn Àyìndé Barrister ti. Báwo lórin ṣe wá jẹ́ ọ̀rẹ́ yín báyìí. Fúnra Ọlọ́run ọba lọ́wọ́ fún mi lóhùn o mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé bàbá tó bí mi lọ́mọ iṣẹ́ orin ni bàbá mi ń ṣe lérè ìgbà ọjọ́ kìíní. Eléyìí kọjá bẹ́ẹ̀ o bàbá ẹ já sọ̀rọ̀ báyìí ẹ wá ṣàlàyé ẹ̀ ṣé ẹ délé bórin ni àbí báwo lórin ṣe bẹ̀rẹ̀. Mo délé báwo ni ní àdúgbò bo. Ọmọ Kájọlà ni mí Ọbáfẹ́mi Owódélé Kágọ̀mọ̀. Ẹni bàbá yín ń kọrin. Ó kọ orin fẹ́ ìyá mi ni ní bọ́ìsì ní kékeré. Irú orin wo ni bàbá yín ń kọ. Eré ìgbà eré sákárà. Ok ládùúgbò wo. Ní gbogbo Abẹ́òkúta yìí ni wọ́n kò wọlé wọ́n ṣe gbẹ̀rẹ̀ lé náà ń gbèrè lókun. Kí lorúkọ bàbá yẹn. Sàláùdín Àyìndé. Lábẹ́òkúta yìí. Bẹ́ẹ̀ ni ọjọ́ ti pẹ́ sákárà eré ìgbà láyé gbẹ̀hùn wọ́n sì ní Àyìnlá Ọmọwúrà sẹ́yìn torí àgbàlagbà náà jẹ́ sí àwọn Àyìnlá Ọmọwúrà yẹn.
ládùúgbò wo. ní Kájọlà Èrúnwọ̀n. Èrúnwọ̀n yìí ò ń ṣàbẹ̀kúta. bẹ́ẹ̀ ni ó jìnnà síbi. Èrúnwọ̀n lé Èrúnwọ̀n oko Èrúnwọ̀n lé níbí báyìí. ṣùgbọ́n ní Kájọlà gangan àwọn baba ńlá baba wa ló tẹ Kájọlà dé. bàbá yín ló ń jẹ́. Salaudeen Ayinde. wọ́n ń kọ eré igbá. eré sakara náà ṣe. ẹdẹ ayé bá wọn ni. bẹ́ẹ̀ ni. ìgbà tí bàbá yẹn wà yẹn àwọn olórin míì wo ló tún wà ń gbà yẹn. àwọn eléré sakara Fàtáyì Olùgbò àwọn bàbá yẹn náà ti wà lẹ́yìn. ẹ̀yin wá kọ́ṣẹ́ orin lẹ́yìn bàbá yín ni àbí báwo ni. ní Ọlọ́run dédé jogún ẹ̀bùn yẹn fún mi ni mi ò kọ́ṣẹ́ orin Ọlọ́run fi fún mi láti kékeré mi. ìgbà tí bàbá wà láyé ṣe ń tẹ̀lé wọn ni. mo ń tẹ̀lé wọn. ẹ rí ní ọdún kan mo ṣì wà lọ́mọ kékeré báyìí. bàbá kan wá kú ní àdúgbò wa lọ́dún yẹn lọ́hùn. ọmọ kékeré mo ṣì wà bí ọmọ 5 to 6 years mi ò tí ì tọmọ 6 years kan. tẹ́mọ̀ ládùúgbò lóko tí àwọn àgbààgbà yẹn bá kú òkú sàdálẹ́ ni ẹsẹ̀ máa pé lọ jìbà nígbà tẹsẹ̀ pé ń jọ ẹ lọ́hùn. wọn bàbá yẹn wọn ṣà ń sọ̀rọ̀ wọn ń ṣe ọmọ gbogbo nǹkan tó ń mu náà ń fi sí wa lẹ́nu náà àjẹun ń gbòòyà mo ká kò sórí iṣẹ́ àbáyé mo ká ẹsẹ̀ méjì kò báyìí mo wá bẹ̀rẹ̀ sí kọrin. kí ló dé tẹ kásẹ̀ kọ. tẹ́mọ̀ ọmọ kékeré ni mí. ókè ẹsẹ̀ yín ò tó lẹ̀. ẹsẹ̀ mi ò tó lẹ̀ kò lórí ṣíà báyìí ṣíà onírin àtijọ́ mo ká. bàbá ṣì wà láyé. bàbá mi wà láyé òun ni mo gbá tẹ̀lé lọ sí abúlé Ìkèrèkù náà ń pa abúlé yẹn ní abúlé wa ń bẹ̀. bá bẹ̀rẹ̀ sí kọrin gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí pariwo sí àkàkọrin wọ́n ṣe bẹ̀rẹ̀ sí náwó fún mi nígbà yẹn lọ́hùn ni. àti kékeré ni Ọlọ́run ti fi ẹ̀bùn orin sí mi lọ́kàn kì í ṣe pé èèyàn kan kọ́ mi. ẹ ó ṣe wá jẹ́ lànà Barrister lẹ yà sí. bọ́lọ̀ ohun tó Ọlọ́run fún mi ni àti pé Barrister yẹn nígbà tá à ń kọ́ṣẹ́ ní Mushin ní Pápá Àjàó. ẹ kọ́ṣẹ́ Mushin. bẹ́ẹ̀ Pápá Àjàó mo ti kọ́ṣẹ́. iṣẹ́ kí lẹ kọ́. printing press iṣẹ́ ìwé títẹ̀. nígbà tá à ń kọ́ṣẹ́ yẹn ọ̀gá mi kan wà tó yẹ pé ó láìkí Barrister gan à ń pè ní Àkànjì. darkroom náà wà ọ̀nà máa ń ṣe plate ó máa ń kọ bàrí gan. mọ èmi náà dẹ̀ jò lórin tó bá ń kọrin mi náà wà máa kọrin. ó wá díjọ́ kan ó ní kí n máa kọrin bóun ṣe ń kọrin wọ́n á ń kọ wọ́n á ń train mi tó ní bá rí báyìí kí n gbé báyìí ṣùgbọ́n Ọlọ́run tún fún mi ní nọ́lẹ̀ ìjẹ́ síwájú àti síwájú sí nítorí pé iṣẹ́ orin náà ṣe bí mi. gbogbo ìgbà tí Barrister wà láyé yẹn náà ṣe ẹ ti ń lóhùn Barrister. mo ti ń lóhùn àjọpàdé rí. Alhaji Barrister. níbo. àjọpàdé rẹ̀ ṣe. ṣẹ́rí ìjọ ẹ lọ́hùn ìjọ ẹ ni wọ́n wá sìnkú bàbá Simbiatu Abíọ́lá lọ́jà àgbò. àwọn ọ̀rẹ́ mi kan wà tí mo dẹ̀ kò jọ tájọ́ ń ṣeré. mo bá ní Barrister ń bọ̀ ń bẹ yẹn kó jẹ́ ká lọ sí ọ̀dọ̀ bàbá yẹn pé ká lọ kọrin fún un. bá ṣáṣe débẹ̀ ń jọ ẹ lọ́hùn èrò pọ̀ lọ jìbà ọ̀dọ̀ Bàrí ń jọ ẹ lọ́hùn láti wọlé ṣùgbọ́n ń pẹ̀lú ọ̀rẹ́ mi yẹn aṣá wáyè débi pé àwa gba ẹ̀yìn stage wá wà báyìí èmi pẹ̀lú ọ̀rẹ́ mi àwọn onílù yẹn oníṣẹ̀kẹ̀rẹ̀ nǹkan kan gbogbo tá máa ń kó lóde gbogbo dágájá pé mo ní practice àwa dúró lẹ́yìn Barrister báyìí à ń wò báyìí alẹ́ ògbọ́n sẹ́yìn àbá dúró sẹ́yìn yẹn. ìwọ̀n kankan tí mo kàn ṣe jẹ́ ẹlọ́run tó háì ni pé mo kàn pariwo kọrin ni Alhaji gan ṣọ́ọ̀kì lórí stage. Alhaji Barrister wọ́n ṣọ́ọ̀kì lórí stage ṣe ni mo pariwo kọrin jẹ́ ẹlọ́run mi ò rọra gbé orin yẹn nípẹ̀lẹ̀ pé kí n kọrin báyìí pé. Àdìsá mo gbé mi dé ẹ̀ máa gbọ́ làbàrè tí mo gbé dé. Àdìsá mi sì àkà wọ́n délé aláàjì mi Ajíbàrí ìsítà Àyìndé o ọbagun àìsọlọ amúlùdùn ní ìdìmú ọmọ Àgbájé bàrú wọ́ndà mi Àyìndé àdé bàbá tí wọ́n ní. bó ṣe yẹ kẹ́ ẹ kọrin lọ́jọ́ yẹn rí ẹ kọrin bẹ́ẹ̀ báwo lẹ ṣe wá kọ. mo pariwo kọ Àyìndé mi Barrister tí mi o Àgbájé lọ́la Àyìndé àkọ́kọ́ tí ma kọ́kọ́ gbé yẹn bá Àyìndé orí Alhaji lórúkọ lọ Alhaji ṣọkú wàláì tàlà sọ́ọ́ bí láì. kí ni Barrister wá ṣe. bàbá ò sọ wọn kan ń gbọ́dọ̀ parọ́ nítorí ní bá ṣe Ọlọ́run wà láàrin wa bàbá ó lé wa ní. bẹ́ẹ̀ kẹ̀ lọ́sọ̀ọ́jọ́ ẹ̀kẹ́ ni àwa ti gbogbo agbó yẹn láti gbowó nígbà tí MK Abíọ́lá tó dé tó ṣẹ́yọ láti ọ̀nà Ọláfẹ́ ń wá sí Òkè Ìdó tó ṣẹ́yọ báyìí tí Abíọ́lá ṣẹ́yọ àwọn ọ̀rọ̀ mi kẹ́ ni gbàgbàkúgbà wọ́n ní kí ni ìṣó èmi náà ní ìṣó. ẹ̀mùkẹ́mi máa ṣùdì Abíọ́lá ẹbí tẹ̀mí Aláfẹ́ mọ́nì kẹ́ kúdí owó mọ́nì kúdí owó ọmọ Abíọ́lá
ọ̀run ló ti mọ́ rí ìmọ̀ ní wàsáyé ẹni tó wẹ̀ bá sọnù kó pẹ́jọ́ o. Bàbá wò pé MK bọ́n ṣe ní kọ́mọ ẹgbẹ́ báàgì wá nìyẹn bàbá kàn mú báyìí ó fún báyìí ní ìgbẹ́lẹ̀ ọ̀rá mi àti gbára ẹ dìímú ni onílùkẹ̀ wọ́n ṣe 100 àṣàrẹ́ kó tí wà ìgbé àfẹ́ wò pa àwọn ọbẹ̀ láti kò tá apá síbì gan ọlọ́run fọlùkẹ́ màmá náwó fún wa gan jẹ́ ẹ ti kọrin rí tábíọ́lá náwó fún yín. bẹ́ẹ̀ mo sọ fún yín ìwọ̀n eré kì í ṣe eré stage báyìí. ó ti yé mi ẹ kó akóra wa gbogbo gbà yẹn ìyẹn ti tó bí ọdún mélòó. 80s ni o. 80s. ẹdún Mushin lẹ́lẹ́ tí ń kọ́ṣẹ́. ṣé Mushin náà lẹ̀ ń gbé tẹ fi wá ṣe yẹn lábẹ́òkúta. ẹ ṣe sẹ́rí àmọ́ tí ń bá ṣe ẹbọ mú bá ṣe ẹbọ sẹ́rí ń bò wá di 1980 ọmọkùnrin tó ń lu sákárà fún mi àwọn fámìlì ẹ̀ wá mú láti Ìkọ̀yìn wá sí Abẹ́òkúta òun dẹ̀ ní tẹ́ bá rí báyìí bẹ́ẹ̀ pé táyé kọ́yìn lẹ́yìn àti ẹ̀ lèmi pẹ̀lú ìyá tó bí mi lọ́mọ gan ó máa ń ṣì mú tó bá wà lórí ìjókòó ó ṣe kí n máa bọ̀ lábẹ́òkúta ni ẹ pé àrọ́wọ́ mú lábẹ́òkúta pé kò sí oní system wa mo dẹ̀ wà sábẹ́òkúta kò sí system barrister mo dẹ̀ wà sábẹ́òkúta January 15 mo dé mo kó ti gbàtàgbọ́n mi mo dé ṣùgbọ́n máa ń lọ sẹ́kọ̀ọ́ bí ìjọkẹ̀ẹ́dógún tí máa ń lọ tí máa ń padà Ẹdó bá ṣe bẹ̀rẹ̀ sí róde. ládùúgbò lẹ dé sí lábẹ́òkúta irun wọn àwọn onífíjì pọ̀ gan bíi Kẹ́mi Ramoni ẹ̀gbọ́n wa Jamiu Minister ẹ̀gbọ́n wa Àyìnlá Omega Manchester Kẹ́hìndé Tòtòrò àwọn méjì ní ọ̀pọ̀ gan rẹpẹtẹ àti bọ̀bọ̀ yìí mo gbàgbọ́ orúkọ tó lọ sí ìlú òyìnbó Bonanza yes apọ̀ gan rẹpẹtẹ à ń ṣe 50 ṣe fi òun ò tí ì bẹ̀rẹ̀ eré rárá àwọn ọmọ lẹ́yìn wa pátápátá lòun yes tí bá ṣe practice lérun wọn láì gbà yẹn wọ́n máa ń bá ẹ̀gbọ́n wa conduct ní ìṣúlẹ̀ ìkan náà wà làkè à ń pè yẹn ní àwọn tí orúkọ yẹn conductor náà tí bá ń practice lérun wọn tèfí máa ń jókòó lẹ́nu ọ̀nà báyìí tó ń gbọ́ sound ti wà níbẹ̀ ni ẹni pé tí bá ń practice lérun wọn ṣèfì ó máa ń jókòó lẹ́nu ọ̀nà báyìí tó ń gbọ́ practice wa a bá ń ṣe practice torí section àbúrò ti wá ní a ò ṣe mate gbogbo ọtí mọ̀dẹ̀ dárúkọ sẹ́yìn yẹn kò sì tó jẹ́ mate ẹ̀ nú wọn 1984 nígbà tí bàbá wa Ọládìpọ̀ Díyà tó da iṣẹ́ eré rú fún wa ó ní ká máa san 400 naira torí ká tó ṣe eré kan ṣoṣo mo gba eré láti yíba sí Ondo bàbá wa kan ń gbé GRA ní Barambe wọn pè ní Délé Awóṣìkà mo pa báyìí fò nígbà tó fẹ́ ṣùkú bàbá ẹ̀ ní Ondo èmi ló pè náà dráìvà tó ń wà tó jọ́ ọmọ àdúgbò wa ọlọ́ba àfọlùkẹ́ ọmọkùnrin yẹn ló gbé mi lọ́ba bàbá yẹn dẹ̀ fún mi lówó eré 200 naira láyé ìgbà yẹn irinṣẹ́ Alhaji Àjàpẹ́ irú irinṣẹ́ tí Alhaji Ọmọwúrà ń lò ní ṣúwọ́ ẹ̀ǹjì spíkà méjì nígbà bá gbé kan síbi gbé kan síbi láti yíra sí dáńdùn wa iwájú lọ́wọ́ ẹ máa gbọ́ gbogbo anywhere àtọ́ bá ń lọ play. but ìgbà tẹ́yìn dé sábẹ́òkúta yẹn Ọmọwúrà ò sí mọ́ wọn. ó Alhaji sí wa ó tẹ̀ wà ní ògbó ń jẹ́jẹ́. ṣebí 1980 lẹ́lẹ̀ dé. yes January 15 May 6 Alhaji Ọmọwúrà kú. ok bàbá ìgbà tẹ́ wá dé sábẹ́òkúta yẹn báwo lẹ ṣe wá ń súnṣẹ́ yẹn síwájú sí. a bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí kó wà lóde a bẹ̀rẹ̀ sí lóde lọ bàbá wa Ọ̀gágun Ọládìpọ̀ Díyà òun ló da iṣẹ́ yẹn rú fún wa ní. báwo ló ṣe dàrú. nígbà tó ní ká máa san 400 naira táǹgbèrè 100 naira 60 naira 120 ìyàbá gbà tó wọ ẹ tó lágbára táàrí wẹ̀rẹ̀ ní 150 èrè la fẹ́ gba irinṣẹ́ tó dáa jù òpin 40 naira 50 naira àtúntọ́jú àwọn ọmọọṣẹ́ wa owó mọ́tò owó irinṣẹ́ àsánú owó tó ṣe máa kù nígbà tó ní ká máa san 400 naira yẹn kò sẹ́ni tó lè péré mọ́ ó wá tún gbé sáṣàn kan jáde pé àwọn tó ń ṣe disco bàbá lágbájá ìyá lágbájá táǹgbà yẹn náà kò tẹ́tí sí pé bóyá ìyá lágbájá bàbá lágbájá wọn kàn máa play ẹni tó ń play yẹn máa jókòó sẹ́gbẹ̀ẹ́ spíkà ẹ̀ báyìí ni mo wà nẹ́ni tó kọ́ wọn ní disco làbẹ́kúta yìí sá mo wà nẹ́ni tó kọ́ wọn ní disco pé ká má fi máìkì ká má fi gbowó lágbo torí ìgbà tí tó gbé òfin yẹn dé ó wá ní káwọn oní disco kán máa san 75 naira irinṣẹ́ tí mo ń lò Ọlọ́run bá mi fọnù kẹ́gbọ́n mi yẹn à ń pè ní Ọlá Dádì nísàlẹ̀ Tókò ọmọ àpè náà ó rà níṣẹ́ lina tó kan speaker báyìí tí máa ń kó lọ́ọ̀bì eré lina 200 méjì táàbà wà séré mọ́ ààrẹ àwọn onídìsco ẹlòmíín náà kò nù agbára ti san 75 naira táwa adágbò yẹn influence ọpọlọ eléré tó wà lórí mi àìmọye àwọn èèyàn tó dẹ̀ mọ̀ wá bí o ṣe máa gbé máìkì yẹn bàbá lágbájá ló ń bọ̀ àgùntàn aṣọ lò ìyàwó ẹ̀ nǹkankan wọ́n máa náwó bíi iṣẹ́ Àdìsá Aláwòdé tí wọ́n ń wò táwọn èèyàn wò so many
iṣẹ́ ẹ̀ táwọn èèyàn ń wo àwọn ẹ̀gbọ́n wọn tó ń ṣe disco tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ kọ́ńkọ́ máa jókòó sẹ́gbẹ̀ẹ́ àpótí wọn náà ṣe bẹ̀rẹ̀ sí control láti máa di máìkì lò lágbo tí kìíní ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí nílẹ̀ nìyẹn. Lábẹ́òkúta ní 1984. Yes. Aláǹgèrè. Gbogbo orin tẹ́ ń kọ látàárọ̀ yìí mo rí bí composition yín ni. Yes. Ẹ fún mi ń Barrister kan tó jẹ́ old school. Ojú ọ̀rọ̀ kò ìdá ajẹ́rẹ́ fìdí ìkalẹ̀ òun fọnù lásán bá ń sá. Ìkókó amú tó lómi nínú níbi tó fìdí ìkalẹ̀ sówó ṣe ajẹ́rẹ́. Àṣetójò bàdá lógún ọdún kájèrè wọnú omi ó wọnú ọ̀sà kájèrè jáde sí ìta gbangba kò lè lómi nínú. Ẹ wá rẹnu òròfó. Ní ó pòròfó nínú ẹyẹ ó dá mi lójú. Òròfó tó bímọ 8 yóò gbádùn tó nílé òun ti kú ṣọṣọ. Ẹ̀jẹ̀ hàn létí kọ́lédòwó nínú fíìmù Kòtò Ọ̀run. Kọ́lédòwó bímọ 8 kò jẹ́ ara lé ó gbádùn. Òun pẹ̀lú ìyàwó ẹ̀ wọ́n ń kọ́ ọmọjó káyé o. Ẹni tó bímọ ń dunnú ẹni ò lọ́mọ lọ́dẹ̀ẹ̀dẹ̀ gbogbo wọn ń sọkún. Ṣẹ́yìn ṣe rẹ́kọ̀dù rárá? Mi ò ṣe rẹ́kọ̀dù pẹ̀lú mo ní àwọn láìpẹ́ oríṣiríṣi. Kí ló wá dé tẹ̀ ṣe rẹ́kọ̀dù pẹ̀lú gbogbo àwọn? Ó kọ sísọ o. Mo gbé ṣùgbọ́n ó máa ga onídẹ̀ wálẹ̀. Ṣé dìísìn? Dìísìn tí orin tẹ́ pé olórin kan ò kọ rí. Torí mo rí bẹ́ẹ̀ tẹ́ ń kọ yẹn náà tó jẹ́. Barrister kan wà tí mo fẹ́ kẹ́ bá mi wá ayé àtijọ́. Ẹlẹ́gbẹ́ mọ́ ní eré ya ẹ dákun ẹ̀sọ̀ ọkọ̀ jẹ́ ìhà o ijó máa ya ijó ti ya fẹ́ni ìbọ̀dì tó mọ̀ ijó. Ajísíkírù Ayíndé Barrister o báwo lè ní ó ti jẹ́ ìlẹ́kùn èjì Aláàjì Àyìndé ẹ̀jẹ̀ ìyá Àyìndé o. Wọ́n ní mo ti kéwú mo kírun mo pàlù Kùránì ó dáhùn. Bíríkìtì ní tilé tún Àyìndé wá jẹ́ o. Ìyẹ̀wò nítòkété Aláyídé ti yàtọ̀ o. Bí egungun bá pógún ṣé bí olóògbòjò ní bàbá wọn. Bí pẹ́pẹ́ bá tẹ̀lẹ̀ àpẹẹrẹ olùpa wọn rẹ́. Ẹ̀yà tẹ̀lẹ́mí kálọ̀ Barrister lòdù o. Oríṣiríṣi ọ̀rẹ́ ló ń bẹ láyé ọ̀tọ̀ lọ̀rẹ́ dábẹ́ ẹ̀nùyàn bọ̀. Oríṣiríṣi ọ̀rẹ́ ló ń bẹ láyé ọ̀tọ̀ lọ̀rẹ́ dábẹ́ ẹ̀nùyàn bọ̀. Ọ̀tọ̀ lọ̀rẹ́ tí bá ní dámọ̀ràn lójoojúmọ́ tó sì tún bá ní ìṣòótọ́ ọ̀rọ̀. Ẹ já forin Barrister lẹ̀ ẹ ní orin wà orin pọ̀ àwọn ìrírí wo lẹ ní ìdíṣẹ́ orin yìí kí lẹ rò pé wà fà tẹ́ ẹ̀ wá rí rẹ́kọ̀dù ṣe pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ látàárọ̀ yìí. Lójú mi ti rí ẹnu ò gbọdọ̀ sọ. Bíi àdánwò ìdíṣẹ́ yìí náà ni fẹ́ ṣe ní mi tí mo ṣe rù yìí. Ìrònú tún iṣẹ́ orin yẹn ó ti kọ́kọ́ pa mí kúkú látijọ́ yìí ní wọ́n gbà tó tún wá yá mo bẹ̀rẹ̀ sí bímọ. Àdánwò kan ṣẹlẹ̀ sí ọmọ mi kan wá sick lọ́dún kan. Àdánwò yẹn ló túbọ̀ mú ìṣẹ̀lẹ̀ bí mo ṣe lé ènìyàn wá torí kì í ṣe bí mo ṣe wà tẹ́lẹ̀ ni. Bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ ti ń gòkè àgbà. Ẹ̀dùn ọkàn ló jẹ́ fún mi o mi gbọ́dọ̀ parọ́ fún yín o níbi tí mo wà lọ́jọ́ ènìyàn. Ẹ̀dùn ọkàn ló jẹ́ fún yín pé kí ni. Láti kékeré níbi tí mo wà ní iṣẹ́ orin lọ́jọ́ tèmi. Ojúlówó ẹ̀dùn kan tó kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà gbọ́ àwọn tí mo 1977 mo ti ń déré lẹ̀ pé à ń ra sákàrà à ń ra ṣẹ̀kẹ̀rẹ̀ à ń ra bass drum. 1977 mo ti bẹ̀rẹ̀ sí dá eré lẹ̀ lẹ́kọ̀ọ́ nídìí Àràbà ní Mùṣín. Àwọn wa bíi Ìlọrí bàbá wa Àkàndé Mọ̀nsúrù Àkàndé Ògìdàn àwọn àgbà olórin ní àká Àkàndé yes náà section wa nìyẹn tí ìgbà àjọ ń ṣe meeting gba Ṣínà Àkàndé mate kan náà làjọ jẹ́ ní starting of work àjọ ń gbé side kan náà ní Mùṣín ní Tirẹ̀ road ní Ṣínà Àkàndé kẹfà sún ọmọ kékeré ní gbogbo wọn yẹn sì wà ń gbà yẹn àwọn Ọlọ́run ọmọ kékeré náà ṣì wà 1977 ẹ̀ ṣàgbọ́dé tí mo wí yẹn amúlásà yẹn náà bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ Ọlọ́run tí mi lè dárúkọ wọn mọ́ iṣẹ́ Àkàyèdè ní alásàlátù Mùṣín Núrù Nẹ́gò ọ̀rẹ́ náà tẹ̀lé wa dédé Adéwálé kò ń tàn àbúrò ní gbogbo wọn jẹ́ sí wa à ń pè ọmọkùnrin kan ní Daniel Adisa Aláṣẹlà ní Mùṣín náà section wa tájọ ṣe ọmọ Sanití ìgbẹ̀yìn náà ọmọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ eré ní 1977 mo ti ń dá eré lẹ̀ bàbá mi ó ti lé ní 40 ọdún. Ó ti lé o. Yes Ọlọ́run ṣàánú wa ṣùgbọ́n mi ò filẹ̀
tó bá lọlẹ̀ àwọn máa ń dìde tó bá lọlẹ̀ á tún dìde. ṣẹ̀ṣẹ̀ ń jáde òde eré ńsìn. mo ń jáde gan. Yes, mo jáde gan, mo ń gbére pàápàá, mo ń gbére steady mo tẹ̀sí pẹ̀lú Ọlọ́run bó ṣe wà. Mo náà ìmọ̀ye live kódà lórí Facebook mi eré ìta mi ẹ̀rí ń bẹ̀. Kí lorúkọ Facebook yín? Isiaka Ọdẹ́bọ̀wálé mo ń lò. Isiaka Ọdẹ́bọ̀wálé. Àwọn ìrírí mi wo lẹ tún ní ìdí iṣẹ́ orin? Ìrírí pọ̀ gan o tí mo ti rí ohun tó júlẹ̀ ẹnu gbọ́dọ̀ so oríṣiríṣi àdánwò ká ti yan lágàdá àgodo. Tán tí ń lágàdá àgodo ni bá kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Òde tí mo lọ ọlọ́dún yẹn àdúgbò wa gan tiẹ̀ ní lérú wọn yẹn. Sọ́wọ́n gbé láyé àtijọ́ tó kù bá kú ẹsẹ̀kẹsẹ̀ eléré tó bá jẹ́ aládùúgbò bẹ̀ wọ́n máa pè kókó wọ́n máa play. A ṣáà ń play níjọ́ tá a wí nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ sí 6 àbọ̀. Lọ́dún yẹn lọ́hùn bàbá wa kan náà bàbá tó máa ń ṣàánú wa wọn bàbá yẹn wọ́n fún mi ní iṣẹ́ kan pé ìlú ni wọ́n máa fi ń dá eléré ní gàrá lágbo pé tí bá ti fi ewé kan ṣe náà ni tí bá ti fa ohun ojú ìlú wa pé àkàràbà kò lè bẹ́ ìlú yẹn bẹ́ẹ̀ náà ni àgàdá àgodo kò lè fàya. Mo wá ra sákàrà tó tú mo lọ sí ìbẹ̀rẹ̀ kòdó ọba ní sákàrà kan wà ní ìbẹ̀rẹ̀ kòdó mo lọ ra sákàrà tó tún jẹ́ ẹ lọ mo ní sákàrà tó pọ̀ ṣùgbọ́n mo ṣáà tún fẹ́ ra tuntun lọ jẹ́ ẹ lọ mo ṣáà ra sákàrà tuntun yẹn mo fi ewé mo fi pa àwọn sákàrà yẹn lójú àbá bẹ̀rẹ̀ eré yìí o bá tó bá di nǹkan bí aago 6 ìrọ̀lẹ́ sí 6 àbọ̀ yẹn bẹ́ẹ̀ nìkan ṣe ti àgàdá àgodo yẹn pa nìyẹn gbáà tó ti àgàdá àgodo yẹn ní gbọ́dọ̀ sẹ́ Ọlọ́run ilẹ̀ sí pé gbogbo táyà ìgbà pé bóyá à ń ṣe nǹkan sára pé bóyá apá kan nìkan kò sí pé agbára Ọlọ́run mo kàn rí pé èèyàn orí pé wọ́n ṣaṣẹ́ wọn sákàrà yẹn tó bá kọ̀nà kó fàyà ní ojú apẹ́ ẹ̀ báyìí ló sán ó kàn dún pín èmi náà gbọ́ ọmọ nílò ẹgbẹ́ sòkòrò ní kí ìwọ́n mi gbé lẹ̀ àpilẹ̀ mọ̀jú síjọ́ kejì ìwọ́n gbà tó díjọ́ kejì yẹn ohun bẹ̀rẹ̀ sí dùn mí díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ kì í mi tẹ́ mi pé kì í ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ ń play téèyàn bá play mọ̀jú tó bá ha gan téèyàn tó bá wà lágbo tó kọrin taratara gan tó bá díjọ́ kejì ohun lè máa dùn ẹ̀ tàbí kó hùn hà tábà dẹ̀ fẹ́ lọ bí eré àdúntò ti gbé omi gbóná mu àti ṣe àlárọ̀ ohun máa já láàrin wákàtí kan sí méjì gbogbo tó bá wà lọ́nà fún àpò bóun ìṣe bẹ̀rẹ̀ sí dùn mí níyàn bó ṣe bẹ̀rẹ̀ sí dùn mí níyàn tó máa dijọ́ kẹta mi ò lè já nǹkan kan ní mọ̀. ó yá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. dédé tẹ̀tọ̀ àwọn ọmọ tó ti gòkè yẹn torí èmi ò mọ nǹkan tí wọ́n tún fẹ́ kọ́lọ́hún ṣe fún wọn tó Ọlọ́run ò ṣe orin ju orin lọ àmọ́ orin kò jura wa lọ sísẹ̀mù yàtọ̀ síra wọn ṣùgbọ́n eléré ò lè ṣe kí wọ́n má ta òun síra wọn. Paso àti Òṣùpá bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi olórin náà láwọn ọmọ tó ti ga dédé yẹn tó máa búra wọn wọ́n máa ṣètò wọn wọ́n máa oríṣiríṣi bẹ́ẹ̀ tí èdè yẹn kó sí Ọlọ́run ti dá wọn lọ́lá ẹ̀ ń lọ lo ìbò bẹ́ẹ̀ ń lọ kájọlà àwọn tó ti ń kọrin kẹ́ tó dáyé àwọn òkú olójú kan ojú ẹ̀ ń bínú ẹ̀ má bínú síra ẹ̀ má pẹ́ ẹ̀jẹ̀ bá kan ẹ̀jẹ̀ lọ́hùn ẹlòmíì inú wọn ibi tó dé lọ́jọ́ tèmi gẹ́gẹ́ bí Paso ṣe máa ń sọ pé òun ò mọ̀ pé òun lè débi tóun wà yìí ìrú àwọn tá a jókòó yìí 1977 la ti ń kọrin fújì tọ́lọ́ndé fún alẹ́bùn orin yìí ìgbọ̀n a ò rí ẹni tó máa help wa ẹlòmíì wọ́n ra níṣẹ́ fún ẹlòmíì wọ́n gbé lọ sí lóńgbé ẹlòmíì wọ́n rọ̀ lọ sí Mẹ́kà tí kìlẹ̀ ṣe pé kò sí ẹ̀bùn yìí láti ẹ̀rẹ́rẹ́ gbà a lè rẹ́rẹ́ gbà lọ́dún yìí ní ìsìnkú tó jẹ́ kó dìde oṣù mẹ́fà ká tó rí mi gbà ó dẹ̀ lè tẹ̀léra wọn tó tún máa dá páro ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà lókè yìí tọ́lọ́hun ṣàánú yín rántí irú wa ó ti lé lógójì ọdún táwa ìtí wa ní iṣẹ́ fújì àwọn tó mọ̀ wá lábẹ́òkúta yìí mọ̀ wá Isiaka Àdìsá lónìí wọn. Isiaka Àdìsá second barrister náà ń pè mí ní gbogbo Mùṣín láyé gbẹ́hùn. Second barrister kẹ. Yes oyè tí wọ́n fún mi nìyẹn second barrister Míkì Àdìsá àwọn náà wá tiwọn ṣùgbọ́n second barrister pé méjì Alhaji Barrister ó fún ọmọ ẹ̀kan ní oyè second barrister ṣé ó yé yín ṣùgbọ́n èmi fún ara mi ọmọ Mùṣín ni mí ibi tí n bá dúró tí n bá play tí n bá kọrin wọ́n fi ń fún mi lóyè yẹn
ní ìsìn Bàrí Ẹ̀gbá náà ń pè mí ní Abẹ́òkúta ń bì báyìí a wà ní agbo fújì tá a ṣe fújì dé wa ní conference hall mo wà ń bẹ̀ pẹ̀lú àwọn olórin àwọn ọlọ́gàá wa nínú fúnma táàjọ ṣiṣẹ́ yẹn láwọn tó ti ṣe rẹ́kọ̀dù àtàwọn tó ti ṣe tá ń bẹ Ọlọ́run ẹjọ́ mo fẹ́ Ọlọ́run bẹ̀yìn gbogbo ẹ̀yin olórin tẹ́ ti ga ẹ bọ̀wọ̀ fún Ọlọ́run ẹ ti ga bí Òṣùpá Sáyídì Pasuma Kọ́rẹ́nsì Borí Tọ́ndà àwọn Màláíkà kẹ má forí búra yín mọ́ kẹjọ máa ṣe bàbá iṣẹ́ lọ tẹ̀ ń dàdàkúdà alẹ̀ sínú iṣẹ́ eré ọ̀tẹ̀ òjẹ́ kó ní dùn. iṣẹ́ orin generally tí ó bá ti sí rògbòdìyàn yẹn kò lè ṣe star. nǹkan tó jẹ́ pé nǹkan tó dalẹ̀ ayélu náà nìyẹn. Alhaji Kollington ò fi jọ́ kan gbà fún Alhaji àgbà tán fi ṣáájú wọlé ọ̀la. ṣé rí orin nǹkan tí ó yẹ kó dá sílẹ̀ ó máa ń dá sílẹ̀ nígbà míì tó bá yẹ kéèyàn kìyàn èèyàn gbọ́dọ̀ búyàn tó bá yẹ kéèyàn búyàn kò gbọ́dọ̀ kì ibi ìkùnsínú èmi mo jù ẹ lọ tọ̀hún ló jù mí lọ. rẹ́kọ̀dù orí Àjàpẹ̀láṣe ó fi kí àwọn onímọ́tò wọn pè bẹ̀rẹ̀ tòun Àyìnlá tí ó fẹ́ bò mọ́lẹ̀ rẹ̀ ọmọ àjòjì fẹ́ bò mọ́lẹ̀ rẹ̀ ìkẹ́. ẹ̀yin náà wo ibi táwọn bàbá yẹn tí wọ́n bára wọn dé àtàlájẹ́ Ọmọwúrà àti bàbá wa Alhaji Àjàpẹ́ àti olówó iyọ̀ nígbà ayé wọn ẹ wo orú títí wọ́n fi ra wọn pa tábà ń bà lọ bẹ́ẹ̀ ṣé ó dáa eré àtijọ́ owó náà fi ń jàgbà ní ìsìn ayé àtijọ́ oògùn burúkú náà ń lò fúnra wọn. oògùn burúkú ni ní ẹ̀gbọ́n tí mo sọ lẹ́ẹ̀kan pé wọ́n lọ àgbàdo àgòdò kì í ṣe olórin ó ṣèkà ni ìgbẹ̀yìn ẹni yẹn tún ṣe wà sọ fún kan náwọn ẹ̀gbọ́n mi tí wọ́n jọ ń bá rìn ó náà lòun ṣiṣẹ́ yìí láti ra alágàdá àgòdò kájọ fèsì báyìí ẹnìkan má lè kọrin olórin ìsìn èèmọ ọgbọ̀n fi orin jágba ara wọn ní tíátà Àdìsá lẹ́kọ̀ọ́ yẹn second barista náà ń pè mí. Sunday mọ̀ lẹ́kọ̀ọ́ báyìí. ẹ̀sà kò tẹ̀sí bí náà gbogbo Mùṣín yẹn Ìdí Àràbà ni ó Mùṣín ni ó Ìtìrẹ ni ó Òṣòdì ni ó Bàrúwà Johnson ni ó lọ́wọ́ Yàbá ni ó Wọláwánsì ó Ìtìrẹ ni ó. mo tún wá padà sí Mùṣín dada Ìyálóde William Ládégà gbogbo ọlọ́sàn kankan ya rẹsẹ̀ pa tí mo tún gbá jump nílàsà náà bẹ́ẹ̀ ìlàsà ni onílù mi yẹn ń gbé tájọ ń gbá rotation káàkiri. lọ́rọ̀ kan ẹ sì máa ń lo dèrè tán bá pè yín báyìí tààrà. ìyẹn ni ok tẹ́nìkan bá ń wò yín báyìí tó ní ṣe lè ṣe rẹ́kọ̀dù sórin wà ńlẹ̀. orí wa máa ṣe rẹ́kọ̀dù láì tó. ẹ lórin tí wọ́n gbọ́ rí. yes. níbo ni composition tí yín ti ń wá. àtọ̀dọ̀ Ọlọ́run ni o mo máa ń compose mo ń jókòó máa jókòó. bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ Èkó yẹn mo fẹ́ kẹ́ bá mi lo orin Barrister kan. òyìnbó Olúwọlé Èkó wí nǹkan wọ́n fẹ́ sọ wọ́n gba marina wọ́n Olúwọlé Èkó wí nǹkan wọ́n fẹ́ sọ wọ́n gba marina wọ́n láwọn máa wó sàlẹ̀ Èkó wọ́n ṣe bí Kùrúmọ́nì wa lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ gbalẹ̀ wọ́n ń tọ́ra wọn lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ gbalẹ̀ wọ́n ń tọ́ra wọn. ẹ̀yin tẹ́ bá fẹ́ pé bàbá wa Isiaka Àyìndé second barrister tẹ́lẹ̀ tán ti wá di Bàrí Ẹ̀gbá báyìí wọ́n lórin pọ̀ ńlẹ̀ dáadáa níbo lẹ fi ṣe bùgbé báyìí ṣé Ẹ̀gbálẹ̀ wà báyà àbẹ́kù. Eléwéran mú gbé. Abẹ́òkúta. lábẹ́òkúta mi. bọ̀ká lára Ìbàdàn fẹ́ pé yín fèrè ńkọ́. máa lọ kò síbi tí mi lè lọ bí n kò jẹ́. àwọn olórin wo lẹ ti láǹfààní àti bá pàdé rí yàtọ̀ sí ti Barrister yẹn. ṣẹ́ẹ̀rì láyé ìgbà yẹn àwọn onífújì agbomi eléré lè tó mẹ́fà láàrin tó ní kálukú máa wà. Kẹ́múyẹ́ Ràmọ́nì ni ó Màṣẹ ni ó ẹ̀gbọ́n mi Àyìnlá Omega Jamiu Mínísítà àwọn bíi Kẹ́hìndé tó toró ń bìbá àwọn tó wà nísìnyí àwọn náà dé sí mọ́mọ́ wọn dáadáa àwọn bíi Onírú Eleganza àwọn tí kò sómi ẹni wọn àjọ sọmọ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ló máa ń gbé wọn wá sí ibà Paso ó lè máa rí mi lórí Facebook àjọ pàdé face to face Òṣùpá náà bẹ́ẹ̀ náà ni Màláíkà ńkọ́ yàtọ̀ tí a bá lọ ságbo pé wọ́n play tó máa ń gbá òkèṣẹ́ ọgbọ̀n tó wọ́n lè pè é ní ilé Alhaji Kollington Àyìnlá ọ̀gá mi ni mo bá ṣe rẹ́kọ̀dù 4 lẹ́yìn ìgbà tí mo sọ pé bàbá díẹ̀ àdáṣe eré ní 1985 nígbà tó dín máa délé mo lọ sẹ́yìn Alhaji Kollington. kí lẹ̀ ń ṣe lẹ́yìn wọn. kọ́ńpọ̀ focalist ni kódà èmi ni right man ẹ̀ pé tí o bá ti dàgbò kí máa kọrin lọ bàbá nígbà tí mo wá lẹ́yìn Alhaji system ẹ̀ náà mo ń lò lọ ti Kollington. ṣe tún ní system kan ní. mo ní system ẹ̀ lọ. ẹ jẹ́ ń gbọ́. wọ́n yẹ lé Alhaji mi kébékébé kébé ní kú wá ara mi Àyìnlá dé o. Alhaji Kollington bá Latika Ọláwọlé Ìyẹ̀rú ọmọ akọlọ ọjẹ
ajíkọ́lì tí ọmọ bàbá gbẹ́dọ́gbẹ́dọ́ fẹ́rẹ́ ní kù wá ara mi kẹ́bẹ́kẹ́bẹ́ ajíkọ́lì tí ọkọ̀ sọ̀lọ́wọ́ dé o ọkọ̀ sọ̀lọ́wọ́ tù ọmọ rẹ̀ ọbẹ̀ ní wọ́pàkùnrin bọ́ọ̀bọ́. Bàbá wa Isiaka Ayinde lẹ̀ ń gbádùn jàre Bàrí Ẹ̀gbá. Bàbá àwọn tó wò wá báyìí bóyá nìkan fẹ́ pè yín fèrè náà àyè wà. Ó wà o. Àwọn band boys wà. Rẹpẹtẹ. Kí lẹ pé Facebook yẹn náà mo fẹ́ kàn lọ máa wà àwọn ṣẹ́ yín bẹ̀. Ṣé máa ń gbé live show yín síbẹ̀? Máa ń gbé síbẹ̀. Ẹ sọ nọ́mbà yín. 070 40 79 24 68. Lẹ́ẹ̀kan sí. 070 40 79 24 68. Wọ́n wá ọmọdù lójú sọmọ́rí sọmọ́rí lójú tálákà ló. Ìgbà tó ń pè mí o aya mi bẹ́ lọ́dọ̀ mi àjíjọ ń ṣeré ọmọ ni. Ó ní finá sọ ọkọ̀ kó lọ o Àyìndé finá sọ ọkọ̀ kó lọ. Finá sọ ọkọ̀ kó lọ o finá sọ ọkọ̀ kó lọ. Ọmọ tuntun ń bọ̀ wá ló gbà finá sọ ọkọ̀ kó lọ. Àwọn sọ́ọ̀dì kí èrò wọn mo forí mi bẹ̀rẹ̀ fún yẹ ṣe Jimlat sọ́ọ̀dì kí èrò wọn ní tilẹ̀ tókò kígbà alẹ́ ẹ̀ máa má bàjẹ́ jogún ẹ̀mí gungun fún ẹ o ẹ bá mi tọ́jú bàbá mi àyànfẹ́ o balógun èrò wọn ní tilẹ̀ tókò ṣíbókè tádé tó di ipò àwọn tó ń pè rírè àwọn aládé dídé tàdé àdé tọ́lá ẹ̀fù kan kì máa yí máyé èdìdì kan yí ìdìbàrà àfẹ́ká lára yé ń fẹ́ná bó bá àjọkù kan kú o bó bá àjọkù kan kú àyí tètè jí inú ọ̀tá máa ń dùn ó àjìtàn ọ̀tá ń borí ẹ̀ sọlẹ̀ bó bá àjọkù kan kú ẹjọ́ gbogbo ẹni tó bá fẹ́ pè mí lóde mo wà ní Eléwéran Apẹ̀nà Ṣójọbí Ìrọ̀rùn Progressive Estate. Ọgbọ́n nínú ojú rí ó yá ẹ̀jẹ̀ jọ máa wò.